Kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko lódò lẹ́yìn odi. Mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tó ń ti wọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáyé ní ibi gbogbo tí ẹ ti ń wò wá lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ̀yin lè jìgá tí ò jẹ́ fáṣọ gbọ́ lọ́rùn wa, mo dúpẹ́ iṣẹ́ o lórí ọ̀rọ̀ Yinka Akintunde bá ṣe ń babọ̀ láti bẹ̀rẹ̀ tí ọkọ ẹ̀ dáná sun. Ṣé ẹ gbàgbé gbogbo ẹ̀yin sẹ́ ń wò wá, ẹ fọ́lò channel yìí, ẹ lè lọ wò lórí YouTube page wa Yèyé Gbàgede Àṣà TV náà ní YouTube. Lórí bí ẹ fọ́lò, ẹ like, ẹ comment, ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé, kó dóko, kó dẹ́sẹ̀ kú. Nítorí kíni? Torí bá méjì kan, nítorí kírú ìwà ọ̀daràn báyìí kó lè di ohun àfìsẹ́yìn tẹ́gbọ́n alárè fi sọ, ká lè fi òpin sírú ìwà ọ̀daràn báyìí. Lóòótọ́ kò síbi tí wọn ti ń fẹ́ di alẹ́, kò síbi tí ọkọ àtìyàwó ò tí kì í jà, ṣùgbọ́n àwọn àti eyín náà àtẹnu wọn ni wọ́n máa ń jà. Tí wọ́n bá sì jà ń bọ́, wọ́n máa parí ẹ̀. Tó bá ti wá ń dológun, bodomi gbóná sí ẹ lára, bode epo gbóná sí ẹ lára, boda petrol sí ẹ lára, ìyẹn ní nǹkan tó lè mẹ́mi lọ táwa ò fẹ́. La ṣe ń ké tuntun lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV pé ká fi òpin sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ká fi òpin sí lágbàáyé. Kò sí ẹ̀sìn ibi tó ti ń ṣerú ẹ̀ kéèyàn máa mọ̀ọ́mọ̀ fẹ́ gbẹ̀mí ọmọlàkejì ẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lónìí lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV, ẹ bá wa share, ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé kó dóko, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Arábìnrin mi Yinka Akintunde, bá mi kí gbogbo àwọn ọmọ Nàìjíríà. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé. Bó o lára, bó o lọ́wọ́, bó o lè ná ní ilé náà jù báyìí lọ, àtọ̀wọ́n àtẹ̀sẹ̀ òsì ní ilé náà ju bí mo ṣe kúrò lọ. O lè náwó ìlú báyìí lọ, bọ́ o lè ná ilé. Mo lè ná ilé. Ilé tí wọ́n kú báyìí ní sí. Ẹ̀yin kọ́ ọ bá mi yí ẹ̀yìn báyìí. Ẹsẹ̀ mi náà ni mo lè ṣe báyìí. Ṣó gbede ṣé ẹ ti ń rí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà? Àánú la béèrè, ẹ̀yin náà máa rá àánú gbà. Àánú tó tayọ á wá gbogbo wa rí lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ wo Yinka Akintunde, tẹ́ ẹ bá wojú ẹ̀, tẹ́ ẹ wo stáṣọ ẹ̀ látòkè délẹ̀, ọmọbìnrin ò gbọ́dọ̀ rẹwà jù báyìí náà lọ. Arẹwà obìnrin ni, ọmọ yín ò ní ṣíléyà, ẹ ní dààmú, ẹ ní lùgbàdì ayé, ẹ wá ní ṣílẹ̀tẹ̀ o, ẹ ní ṣògo jájẹ. Nítorí pé eléyìí kọjá òye mi láti ọjọ́ tó ti ṣẹlẹ̀. Èmi náà ti ń wò pé irú kí leléyìí. Ẹ̀yin náà wò ó, ibi tó ṣe é ṣí la ṣí, àlè ní gbogbo títí dé gbogbo ẹ̀yìn báyìí, títí dé ó mú ọ̀rìn àbí. Ó sì máa wọ́n ní ẹnu ọlọ́fà láti ń gbọ́ kùtà, ẹnu oníkàn láti ń gbọ́ kàn. Ó sì máa fi ẹnu ara ẹ̀ ṣàlàyé bí iṣu ṣe kú, bọ́bẹ̀ ṣe bẹ́. Bá a ṣe ṣe ní orí ètò Ibi Ayé ń Lọ lánàá, ìrírí ayé ní Slash FM. Ó sì máa fẹnu ara ẹ̀ ṣàlàyé nítorí pé wọ́n ní àríwú eléyìí adúndẹ́rùbọ̀ lọ́rọ̀, ṣùgbọ́n èmi ò tí ì rí ibi tí èyí ó ti wo ṣùṣùn tí a gbé petrol tí a dà sọmọ làkejì ẹ̀ lára, tí a sun gbóná bí irú èyí. Ibi tó ṣe é ṣí la ṣí yìí o, ọkọ ni o, ọkọ ẹ̀ ni o, Azan Azeez tó di ọkọ Yinka tó bímọ fún ìkúnlẹ̀ 11 lóko ẹyọ kan bí wọ́n ṣe sọ. Yinka bá ń kọjú sí àwọn aráalé, bá ń kọjú sí àwọn aráalé. Bóòlù ṣe jẹ́ bọ̀ọ̀bọ̀. Èmi rèé o, èmi Yinka Akintunde rèé o, tẹ́ ẹ ti ń ràn lọ́wọ́ láti bẹ̀rẹ̀, láti ìgbà tọ́rọ̀ ẹ ti bẹ̀rẹ̀. Mo kí gbogbo yín o. Lágbára Ọlọ́run kò sí tí ọmọ ẹ máa ṣíléyà o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ náà rẹ̀, kì í ṣe pé bóyá àjà àbẹ̀ta. Ṣùgbọ́n èṣù ò ní wọlé wa, torí èṣù nígbà tó máa wí ó lè ṣù. Agbọ́bẹ̀ kaná, àgbọ́bẹ̀ kaná. Bí mo ṣe wà láti 15 years tó ti fẹ́ mi, ọkùnrin mi ò kaṣọ mi sókè rí. Àfi bí mo ṣe ń ṣí aṣọ mi hàn àwọn èèyàn ní police station lánàá lọ́mọrú pátá tó wà nídìí mi. Kò sọ́kùnrin tó gorí mi rí tóun náà dẹ́mu. Agbọ́bẹ̀ kaná, àgbọ́bẹ̀ kaná ló bí eléyìí. Ọmọ mélòó ló bí fara mọ́? Mo bí ọmọ 11. Ọmọ 11. Òkú ọmọ, àbíkú ọmọ máa ń dà mí láàmú. Bí kọ́mọ kú sí mi nú, bí kí n bí tán kó kú. Èyí tí mo ti ẹ̀bí gbẹ̀yìn, ìyá ẹ̀ ló gbé dání. Èmi náà ni mo sọ fún wọn, ọmọ tẹ́ gbé dání ìtìkú o. Wọ́n ní Yinka kò kú, wọ́n ló ń sùn. Mo ní kò sùn torí pé ó ti ṣe mí rí, mo ti mọ bó ṣe rí. Mo dẹ̀ gbà fọ́lọ́run lórí àmìrá. Ọlọ́run sì ń bá mi dà lágbà títí wá dà. Ó wá kẹyọ kan. Ó wá kẹyọ. Ọmọ ọdún mélòó lẹyọ kan tó kù yìí? Àmìrá máa pọ́ ọmọ ọdún 8 ní May 14. Yinka, lórí ọ̀rọ̀ arákùnrin yìí, o fẹ́ fẹ́ padà ni? Mi ò fẹ́ padà o.
kódà kí Hasan kó dúró báyìí kó ní Yinka torí bí mo ṣe ṣí ẹ̀yìn máa fẹ́ ẹ máa sọ fún wípé kó máa bá tiẹ̀ lọ mi ò fẹ́ mọ́. ọ̀rọ̀ rèé o ẹ̀yin ọmọ Nàìjíríà ṣùgbọ́n Yinka tẹ̀ ń wò yìí Ọlọ́run ò ní jẹ́ kó di aláàbọ̀ ara ó ti already di aláàbọ̀ ara bí dókítà ṣe sọ fún wa kò lè ṣe iṣẹ́ tó lágbára mọ́ kò lè já sókè já sódò bẹ́ẹ̀ mi àti ń ṣe lè ṣe kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ kò lè ṣe iṣẹ́ alágbára mọ́ kò lè ṣe bọ́ọ̀lẹ̀ kájà fìrìjàgà wì kò lè ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ Yinka tẹ̀ ń wò yìí ẹ̀yin àwọn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ẹ ti máa mọ̀ bó ṣe máa ń rí kọ́lọ̀ má jẹ́ ká burú kàn wá gbogbo ọmọ Nàìjíríà Yinka máa ní ìdí láti wà níbì kan kó máa tọ́jú ọmọ tí ó wà láàrin wọn àti arákùnrin yìí ṣé mọ̀ pé ọ̀rọ̀ ti di láàrin ìjọba àti Hasan ọkọ ẹ̀ ìṣẹ́jọ́ títí wa mọ́ ó ní kò ṣe Yinka sọ̀rọ̀ sókè. ó kí kò ń ṣẹjọ́ tèmi náà o. kò ń ṣẹjọ́ family kì í ṣe family matter gan mọ́ ó ti wà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti Hasan wọn ló ń lọ kóòtù lọ́jọ́ Friday ní tíjọba bá rí nìkan fi rọ àmọ́ Yinka yóò sì máa ṣayé ẹ̀ pẹ̀lú ọmọ torí pé ọmọ yìí gbọ́dọ̀ jẹ́ èèyàn láyé òun la fi ń rọ gbogbo èèyàn ọmọ Nàìjíríà kẹ́ ṣe ìrànlọ́wọ́ wọn láti gbalẹ̀ fún kò lè máa gbélé àwọn òbí ẹ̀ lọ títí àwọn òbí ẹ̀ ò lè máa bọ́ lọ títí. a ní láti wá ṣọ́ọ̀bù kékeré kan bó jẹ́ minerals àbomi ni ó máa tà gbogbo orú nǹkan báyìí ń tẹ̀ ń wò yìí kì í ṣe kó ti jiná dénú o ó sì nílò iṣẹ́ abẹ gẹ́gẹ́ bí dókítà ṣe fi yé wa torí bó ṣe wà yìí kò gbọ́dọ̀ jókòó jù kò gbọ́dọ̀ dúró jù kò gbọ́dọ̀ sùn jù ṣẹ́yìn náà wá rí gbogbo ohun tẹ̀mí àti yín lè ṣe nírọ̀rùn Ọlọ́run ò ní jí ó máa fi ìnira ṣe iṣẹ́ abẹ tó nílò láti lè jẹ́ kí gbogbo àwọn iṣan tó ti fà so yìí kó padà kì í ṣe owó kékeré làwọn òbí ẹ̀ ná dé stage tó dé yìí iṣẹ́ abẹ ló nílò láti lè jẹ́ kí gbogbo iṣan yẹn kó padà láti lè jẹ́ kí gbogbo ẹ̀rí pé apá yẹn ò tóra wọn mọ́ tẹ́ bá wò dáadáa tẹ́ bá dẹ̀ wo ti ẹsẹ̀ yìí náà ṣe ti rí ṣó débẹ̀ ṣé kámẹ́rà yẹn débẹ̀ kámẹ́rà mọ́ ẹ ṣeun tẹ́ bá wo gbogbo tẹsẹ̀ yìí náà á fẹ́ ka sókè jù báyìí lọ gbogbo ẹ̀yìn báyìí ló dé o tẹ́ bá ń wò tẹ́ bá títí kan ọyàn iná yẹn fi mu àti abònú báyìí àwọn olóyìnbó sì sọ wípé what worth doing at all is worth doing well ntí kò jẹ́ kémi náà jáwọ́ títí di àsìkò yìí mo rí pé ọ̀dọ́mọdé ni Yinka sì young gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ wa tẹ́ ẹ ti wò wá lórí rédíò lánàá ẹ má bínú sí Yinka gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ ní ọ̀rọ̀ tó ń sọ yẹn bí ẹ má bínú ẹ lè bínú sí i ọmọ kékeré ni ó ní nǹkan tóun náà rí ó ní nǹkan tóun náà ń rò lọ́kàn ẹ lè bínú sí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run irun tẹ́ ń wò yìí ó sì nílò iṣẹ́ abẹ gidi nǹkan tẹ́ ń wò yìí ṣe rí pé ẹsẹ̀ kan ò tóra wọn mọ́ tó bá jókòó jù ọ̀ràn ni o ó ní láti jókòó díẹ̀ kó dìde kó rìn díẹ̀ kó jókòó díẹ̀ kó dìde kó rìn díẹ̀ treatment sì ń lọ lórí ẹ̀ gbogbo Yinka kọ ojú padà gbogbo ọmọ Nàìjíríà rọ̀ yín abẹ yìí gẹ́gẹ́ bí àkànnù bàtà ti fi síta lánàá màá tún fi sí orí screen báyìí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run àwọn ọmọ yín náà ní lùgbàdì ayé ìrànlọ́wọ́ tí kálukú bá lè ṣe ẹ jẹ́ ká ṣe é àwọn ọmọ yín náà ní pàdé àgbákò àní ṣẹlẹ́yà lágbára lọ́wọ́ Elédùmarè Yinka kí gan ló fẹ́ lórí ọ̀rọ̀ Hasan. ọmọ Nàìjíríà ẹ ní bínú sí tí mo sọ lánàá ṣùgbọ́n ṣá mi kúrò lórí ọ̀rọ̀ mi o èmi o Yinka Akintunde Hasan mo yọ̀ǹda ẹ̀ tíjọba bá dájọ́ fún ọwọ́ ìjọba ló wà bíjọba ò bá dájọ́ fún kó lọ kó tiẹ̀ níwájú. ṣé ẹ ti gbọ́ gbogbo ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ ẹ̀mí òun àti àwọn ọmọ ẹ̀ làwa wà á kà o bí ọmọ yẹn máa ṣe déèyàn láyé tó jẹ́ pé trauma yẹn kò ní í ṣe léṣe kò ní pa bá a ṣe máa tọ́jú òun àti ọmọ tó bí fún arákùnrin yẹn làwa wà á kà o èmi kọ́ la dájọ́ o èmi kọ́ ni wọ́n dá ẹjọ́ ti wà láàrin ìjọba bàbá Yinka àwọn náà máa sọ̀rọ̀ sí èmi kọ́ ni wọ́n dá ẹjọ́ ti wà bàbá Yinka kọ́ ni ó dájọ́ ẹjọ́ ti wà láàrin Hasan àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà
ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà bá lè ṣe fún Yinka láti tún wà láàyè dáadáa lálàáfíà ara jù báyìí lọ àti ọmọ yẹn ọmọ ọdún mélòó ni Àmírà? Àmírà máa pọ́n ọmọ ọdún 8 ní May 14. ọmọ ọdún 8 ní May. Kódà ẹ bá ń pe bàbá Yinka ọmọ ọdún 8 ló máa pé ní May. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ rí pé ọ̀nà Àmírà sì jìnnà ọ̀nà Àmírà sì jìnnà ọ̀nà Àmírà jìnnà ọmọ ọdún 8 kí ló tí ì mọ̀ kì í ka léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò tí ì ká já débi tí ó ka ti girama bàbá ẹ máa bọ̀ yẹn kò tí ì ka léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ já débi tí yóò ka ti girama dáàdì Yinka rè wọ́n ti ṣe dúdú méje yàyà mẹ́fà ìfà àtọkùnrin ni wọ́n ní ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ìrìnrìn tó bá ṣe gbúdú fún àwọn orí ẹ̀yìn àwọn ni wọ́n lọ sí Bògùn láti Ìbàdàn lọ ń gbé Ìbàdàn lọ tẹ̀dó sí wọ́n á lọ sí Bògùn lẹ́fọ̀ ẹ mọ̀ bí Ifọ̀ ṣe dènà sí Ìbàdàn tó ọ̀rọ̀ tún ti wá dọ̀rọ̀ á máa pàrà pọ́ọ̀tù báyìí láti Ìbàdàn sí Ifọ̀ kò ń ṣe nǹkan kékeré làwa ṣe ń bẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá kẹjọ nítorí Ọlọ́run nílé lóko lódò lẹ́yìn gbogbo bí tẹ́ ẹ bá ti ń wò wá lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ ṣe ìrànlọ́wọ́ fún Yinka Akintunde bóun àtàwọn ọmọ ẹ̀ bọ́ ṣe máa ọmọ tó bí fún arákùnrin yẹn bí kíní iná tí ó fi do yìí bá a ṣe máa ṣe tó máa di pé ara yẹn máa padà bọ̀ sípò lóòótọ́ lójú àpá òdodo ara ṣùgbọ́n àwọn dókítà lè rọ́gbọ́n dá sí gbówó bá wà ní o ẹ ràn lọ́wọ́ bàbá Yinka wà bí wọ́n fẹ́ sọ gbólóhùn kan sí méjì. mo dúpẹ́ ní ọwọ́ ọmọ gbogbo ọmọ Nàìjíríà ojú òní tì mí. Àmín. mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Yèyé Gbàgede Àṣà àti bàbá wa tí ó gbé program àti iléeṣẹ́ ibi tá a wà yìí náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá mi ran Yinka lọ́wọ́ bí àsìkò tó dé yìí both Nàìjíríà àti òkè òkun ẹ ṣé o ojú òní tì mí o lórí ọ̀rọ̀ Yinka gẹ́gẹ́ bí ohun tó wí ìrànlọ́wọ́ ló kù o torí dókítà sọ fún wa pé out of 100% flesh 35 péré ló kù o 65 ti jóná tán 35 ló kù o wọn ní kò dẹ̀ ní agbára kan tó lè fi ṣe nǹkan tó bá lágbára ó nọmọ torí mi pẹ̀lú ọjọ́ orí mi ìgbọ́dọ̀ tó máa wá nọ́ọ̀sì ọmọ 35 years àbí 34 years pẹ̀lú ọmọ tó bí torí ìrìn àjò ẹ̀ sì jìn mo fẹ́ ràn lọ́wọ́ fún un lórí ọkọ ẹ̀ tí à ń sọ òun àtijọba ló kù o gẹ́gẹ́ bí Yinka ṣe wí ìjọba lẹ́lẹ́jọ́ báyìí torí pé ẹnìkan kan ọ̀rẹ́ nìkan lọ síbi kan ọwọ́ èèyàn èèyàn máa fi ń fa eré fúnra ẹ̀ ohun tí èèyàn bá dẹ̀ ṣe òun náà lèèyàn ó gbà mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kéré kan ní pé gbogbo wàhálà èèyàn ọmọ Nàìjíríà kò já sásẹ́ lórí Yinka nítorí wípé dáàdi wa kan wà gbàdàn tó ń ṣe program fún bàbá yẹn á tún pè mí tó yà Adéṣóyè Ọmọtọ́ṣọ́ bàbá tí wọ́n ní program tàbí ibi ayé ń lọ ẹ̀rù ń bà wọ́n lórí Yinka báwọn ṣe ń wo yìí ṣọ́tẹ́ òní kò máa dáàdi kò ní kú pẹ̀lú ìgbàgbọ́ níwájú Ọlọ́run àti ìyẹn tí bàbá yẹn rí Yinka tàbí kó wá sí program tó ń yí lẹ̀ wájú wọn àti tètè dámọ̀ bàbá mi kú sẹ́kùn ni wọ́n lè ṣí fìlà lórí bá lè kú sẹ́kùn ìgbé Yinka àwọ̀ rẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà apá òde kò ní kun yín o ojú òní tí yín o ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ mo fẹ́ fún hàn ní ṣagbe lórí ọmọ yín hàn ẹ̀ ní tọrọ jẹ lórí ọmọ yín ọmọ yín ò ní di àrùká fún yín o lórí ọ̀rọ̀ tí ọkọ ẹ̀ ẹ̀wọ̀n àtijọba ló kù òun àtijọba lẹ́lẹ́jọ́ Yinka ni mo fẹ́ kẹ́ bá mi ṣàánú fún ajẹ́gbèsè o mo yáwó àìrówó san o dókítà lónìí níṣẹ́ dókítà tó pè mí tọ́lá ló ti ń para ní Ìbàdàn mo bẹ̀ ní èèyàn ọmọ Nàìjíríà ẹ má wo tọ̀rọ̀ ẹnu ẹ̀ ọ̀pọ̀tọ̀ ọgbọ́n mélòó ló wà lórí wọn dé ní mo bẹ̀ yín àti bó ṣe wà yẹn ẹ̀wọ̀n àtijọba kò lọ fèsì ìjọba kọmọ wá
ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ipá ò ní pín yín o ẹ̀ ní róńgbé sọnù bí òṣèbí ọmọ ẹ̀ ní lùgbàdì ayé ẹ̀ ní tẹ́nítìkà ẹ̀ ní ìdààmú wàhálà ò ní jẹ́ ti yín láṣẹ ọba mi Èdùmàrè a máa fi yín ṣe lọ o a tún pàdé yín lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣeun púpọ̀ èmi ní ti yín ní tòótọ́ Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí Ìbàràpá ní mímọ́ àfi Ìbàràpínlẹ̀ ọ̀rọ̀ sápá titun ìlú àwòjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ kàkàrà kíkọ lérò àgbé ní dájà tiwa ó dàbọ̀.